ẹ tẹ̀dọ́ náà agbọ́wọ́ yín yìí kí ló dé pẹ̀lú ẹnu torí mo notice pé every time tí bá rí yín ẹ bá always wà pẹ̀lú ẹni kí ló ṣẹlẹ̀. ẹ̀rọ lè tó tẹ̀ ń wò yìí tí n bá gbèlú akàn ọmọ tí n bá kọlù akànpá ni. iṣẹ́ lè bá mi gẹ̀tẹ̀. wọ́n aṣọ fẹ́ pa mí ni ìwọ ọmọkùnrin ṣe fẹ́ bá mi láyé jẹ́ nítorí Ọlọ́run ẹjọ́ kí ló ń le tó èso oúnjẹ òòjọ́ ni. má jẹ́ kí n rí ẹ mọ́nà mọ́ pẹ̀lú fífúnmá mi o. agbétìbílẹ̀ wà olóòlè lò àtúntò fún kókó lọ sọ́dọ̀ dókítà ń sìn ó tún sọ pé iṣẹ́ jọ ṣé iṣẹ́ yìí ó kẹ́ lára ju pé ká tiẹ̀ ṣe nǹkan tó yẹ ká ṣe ni. Sọ́ni ẹ ti dé láti bò ṣé mo dágbére mẹ́ka fún ọ ní tó ń bí mi pé ṣé mo ti dé ni. ẹ gbé oúnjẹ ọwọ́ yín yẹn kẹ́ ẹ gbé wọlé oúnjẹ tí mo sè yìí òun ni Mr. Sọ́ni máa jẹ. ẹ gbà mí ìyá ọkọ mi ṣé ìṣepò yín ti fẹ́ burú. nígbà tí a ti dé nílé báyìí lẹ ti kófẹ́ kúrò ẹ ti kófẹ́ lọ. Mr. Muri kí ni nǹkan kan tí mo fi kófẹ́ yẹn kúrò nílẹ̀ gan kò yé mi. wà látara sọ́nà àṣìláwà ogun yín máa já. ẹjọ́ torí Ọlọ́run o ọmọ tó bá mú owó délé òun làwọn òbí ẹ̀ máa yìn èmi ò lè torí pé èèyàn kan fẹ́ máa rún mọ́ nílé kí máa lọ ṣe owó má ṣe àjẹmí náà. Sọ́ni ọ̀ ẹsẹ̀ yàn rẹ o bẹ́ẹ̀ bá sì rè èèyàn rò pọ̀ ọmọlúwàbí ni ọ́ o ìwọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo rọ ọ wá sọ̀rọ̀ bí pásọ Ajíbóyè ṣé mi wá mọ̀ pé pásọ Ajídára ni ọ́. ẹ wo kò sáni àní wọ́n fẹ́ra wọn. ìfẹ́ fún wọn lẹ̀ fún ẹjọ́ ara wọn náà. Do you still love me? tí mo bá tún rí ẹ lẹ́gbẹ̀ẹ́ àbúrò máa pa ẹ̀ ní o. sọ wọn pé obìnrin wọn wà dangerously